mo rí pé ó ti ń generate àwọn unnecessary controversy kan tí ò fi bí kọ́kọ́ kàn mí tí n bá ṣe ń tọ̀ mo reason tí mo ṣe ń tọ̀ tí mo wá ṣe yẹn wá dàbí ẹni fọwọ́ tí kò náìvù papọ̀ mọ́ ń rìn lọ nígboro ẹ ti wá ẹ ti mú wájú ẹ ti mú mọ́tẹ̀ pàkọ́ ẹ ti ń dà á pọ̀ ẹ ti ń láwọn èèyàn kan náà ń bá wí èèyàn kan náà ń bá sọ̀rọ̀ èèyàn kan náà ń bá ṣe ẹjọ́ nítorí tọlọ́hun níjọ́ wo lẹ rí mi ní ìdí rògbòdìyàn tí ó kàn mí tí n bá ní issue pẹ̀lú anybody máa wá fún onítọ̀hún directly sọ̀rọ̀ mi yẹn whatever tí ò bá máa lọ because mo tún wá rí pé èèyàn kan tún wá mú ń tọ́ mi wọ́n tún mix yẹ wọ́n garnish yẹ wọ́n tún fi make headline lórí ọ̀rọ̀ tí ó kàn mí tí ò fi rí kankan like I'm less concerned but kí ló wá prompt reason tí mo ṣe ń ṣe fídíò yìí òun ni pé kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ má lọ ń wájú pọ̀ mọ́ ti papọ̀ because some people with private accounts wọ́n DM me wọ́n dẹ̀ make àwọn certain references kankan débi tí wọ́n involve ọmọ mi mo wá rí pé àwọn kan wọ́n tún ní effrontery accounts wọ́n wá make reference to have anything related or close to them for whatsoever reason. If I make a post on my page, as long as I am not referring to you directly, please do not assume my post is for you. Sometimes we just post stuff, to catch cruise or make fun or, And as a matter of fact, I made that post because of the song, Timolesi. And yes, of course, Unto to you, my friends, my fans, my family. Tó jẹ́ wípé mo release orin láti on the 29. Gbogbo yín ń gbádùn orin yẹn. Orí, the title is Orí. Ẹ ń gbádùn ẹ̀. Ó ń sink sí Akínyẹmí ara yín. Ẹ dẹ̀ kọ̀. Ẹ lè support mi. Ẹ lè like. Ẹ lè repost. Ẹ tún lè mú orin náà kẹ́ fi ṣe reels. Àwítán ẹlẹ́ fẹ́ràn mi. Àwítán ẹlẹ́ like mi. Ẹ̀yin kan ẹ máa pe mọ́mì lágbájá. Ẹ máa pe my baby. Ẹ máa pe my kìnìkan. Ẹ lè mú orin mi kẹ́ fi dára. Ẹ lè mú orin orí kẹ́ fi dára. Uncle Múyìwá Adémọ́lá wọ́n ṣe orí rìbẹ́tì. Ẹ̀yin kan náà ẹ kọ̀. Ẹ tí ìbẹ̀rẹ̀ sí ní support àti ìbẹ̀rẹ̀ sí ní rí ṣe owó yín. Kí ló ṣẹlẹ̀ gọ̀gọ̀gọ̀? Tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yìí tí DAYO AMUSAN tí ó sọ nínú fídíò yìí. Ẹ gbọ́ bó ṣe sọ pé ń tọ́ tó sọ àwọn kankan èyí tí ó ń ṣẹlẹ̀. Ẹ gbọ́ bó ṣe sọ pé wọ́n fi àwọn ọ̀rọ̀ kankan wọ́n fi mọ́ àwọn ọmọ tí wọ́n fi private account tí wọ́n fi mẹ́sẹ̀jì òun. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí gbẹnu tán ò ń jẹ́ rò wípé gbogbo àwọn ọ̀rọ̀ yìí tí DAYO AMUSAN sọ yìí ṣe rò wípé LIZZY ANJORIN ló ń bá wí ni tàbí ó kàn ń sọ tiẹ̀ ní. Ẹ̀yin èèyàn wa ohun tí ẹ bá lérò ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan kò yé mi. Ń tọ́ fún yín.